Kí ló ń ṣe ilé ìjókòó ṣe bẹ́ẹ̀ ni bó ti rí? Tire for what? On a very serious note. Who is so fún mi pé kíní jìnnà tó tó? Ó kàn sọ pé tá bá ti bọ́ọ̀lù pa máa ṣe kíní. Bọ̀ àti ìdèbí tá à ń lọ náà. Ṣebí ó dìgbà tá a bá débẹ̀ ká tún mọ̀ pé ibẹ̀ yẹn la dé. Ọ̀rọ̀ ló ti bá wa kó sí pàṣẹ dání kan. Ó máa wọlé náà. Nígbà tí ṣe pé jẹ́ bébì. Tí a máa lọ ibi tá à ń lọ jàre. Ìgbìyànjú. Ibi tá à ń lọ yìí, you are very very careful. Ìlú àwọn obìnrin. Ìgbà yẹn wá ń kọ́. Sí, àti ìwọ náà. Ìwọ bòbò dúdú tó wípé dídè yìí má kàn jẹ́ lójú yìí. Tèmi ò máa lé tèmi ò lé o. Tèmi ò lé. Ẹ̀yin méjì, ọlọ́run aṣọ. Ṣé àmọ́ nǹkan tí mo láì? Òun náà má mọ̀ nǹkan tí mo láì, ìwọ mọ̀ nǹkan tí mo láì. Ẹ̀yin méjì, kò sí wàhálà. Àwọn oníṣẹ́ àjàre. Good afternoon. Good afternoon, Mas. Please, we are going to Sókèndé. Bọ́mọdé bá ń gégi nígbó, ẹ bèrè lọ́wọ́. Ó dà pé wọn ò gbọ́ English, bóyá kí n sọ Yorùbá sí wọn. Sísítà mi, ẹ jọ̀ọ́ à ń lọ sí ìlú tó Sókèndé ni. A wá ní ká bèrè lọ́wọ́ yín pé ṣé ọ̀nà yìí ni ká gbà ni àbí second one. Ìfọ̀nù ní àrùn kó mọ̀ báwo ṣòro ṣe. Kó tiẹ̀ má kọlù mi. Kí ló ń ṣe léyìí? Ṣé ẹ̀dẹ̀ bìlú pé lè gbádùn? Kò sí nǹkan tó máa fi wá ṣe. Eléyìí ò gbádùn. Ẹ ṣe pàṣẹ. Bàbá tí náà fi ní ọmọ ní àwọn ni. Ọgbẹ́rì ọmọ pàwọ́ ṣòro ṣe o. Ní choice. Èèyàn kì í tẹ̀sẹ̀ bọ̀dù kó tún máa kígbe òtútù àti wọlé nìyẹn. But kí ká pàdé lẹ́yìn kọ̀ọ̀kan lélẹ̀ èyí tàǹkì tí kò dá wa lóhùn tá a sọ òyìnbó tí kò dáhùn tá a sọ Yorùbá tí kò dáhùn òun kọ́ ló wà níbà yìí tó ń vice pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí. Àfarawé. Mo dẹ̀ sọ o. Bó tí mo sọ lọ lílé ìbáyé ń bọ̀, àyà tèmi ń já o, bá mi o. Bí ti bá o. Ọmọ nǹkan tó ṣẹlẹ̀, mo fẹ́ mọ orí èèyàn tí gẹ́ ìjẹ. O fẹ́ ṣe kí ni? Mo fẹ́ mọ orí èèyàn tó jẹ. O fẹ́ ṣe kí ni? Lẹ́mi. Ìgbẹ́ padà sí ọba kí ni? Kọ́pá ìgbìyànjú, ibo lẹ ń lọ? Ṣé o mọ̀ pé mò ń sọ fún yín? Ìgbìyànjú mò ń sọ fún yín látẹ̀ nǹkan o. Mò ń sọ fún gbogbo yín pátápátá wípé kẹ́ ẹ ṣọ́ ara yín. Ẹ máa wo ṣé eléyìí ò strength sí yín ni? Bá ṣe ń bọ̀ látẹ̀ nǹkan, Akíni yìí kò dáhùn. Nísìnyí wọn àbí bàyọ̀ ń bá wọn ṣeré, ń bẹ́ bí wọ́n di ṣeré. Ìgbìyànjú. Kò ní mí ni ó bà ní kò bàjẹ́, èmi kò fẹ́ mọ orí èèyàn tó jẹ ni. Ẹni tá a rí ń sìn, tá a mọ bó ṣe débẹ̀, jẹ́ kí n mọ bó ṣe rí náà. Ṣọ́ ara ẹ̀. Mo fẹ́ kíkọ̀. Mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́ nìkan. Bọ́mọdé bá ń gégi nígbó, ẹ bèrè lọ́wọ́ àwọn àgbà tó ra àwọn àgbà lọ́mọ mi. Kọ́pà assistant. Mo mọ̀ pé àwa méjì làwọn bíbá yà bí. Àwa méjì ni. Mi àti ẹ náà làwọn mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ṣe nǹkan kan. Mi wàá fẹ́ kí kọ́pà ẹ̀wà kó mọ̀ sí. Ṣé mo gbọ́kùnrin ni wọ? Mo dẹ̀ fẹ́ kó ṣàwó ti yẹ. Ṣorí lady tá a máa ń kí tí ò kí ń dá wa lóhùn. Mo fẹ́ mọ orí èèyàn tó jẹ́. Yes, mo fẹ́ mọ nǹkan tó ń gbénu, mo fẹ́ mọ agbára tó ní. Ṣé o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn sìn tí n bá mọ agbára tó ní, by the time tá a bá máa padà lọ sí Èkó, yes, agbára máa ti lé kan. Ẹni tá à ń kí tí ò lè sọ̀rọ̀, tá a máa rí bí tó yẹ pé ká tó gbẹ́sẹ̀ kejì, a máa tún rí second street. Jẹ́ kí n mọ orí èèyàn tó jẹ́ náà. Kọ́pá ìgbìyànjú. Ibo ló ti mọ ọmọ ìrí tẹ́lẹ̀? Mi ì mọ̀ rí, but bí mo ṣe wù alágbára ọmọ ló máa jẹ́. Ṣé kò ń ṣe ọmọ tí kọ́pá ẹ̀wà sọ pé kó má lọ bá pé ṣàmọ́rí tá à ń kí tí kò dáhùn? Má ṣe. Wọ́n ní ó má ṣe. Àmọ́ mi má ṣe o. Torí má ṣe lóògùn má mọ̀. Àmọ́ mi hùwà tó tọ́.
ìwé la pé kó lọ kọ́ ọmọ mi kí ló dé tó fẹ́ kọ́ tá a pé kó lọ kọ́ nǹkan mi ló lọ gbájúmọ́ ìwé la pé kó lọ kà kẹgbẹ́ ló lọ kó máa ṣe mo lédi ẹ géèyàn nìyẹn géèyàn níṣẹ́ kí ẹ̀ ta pàdé lẹ́ẹ̀kan inú ni. Lédi àtàárọ̀ yẹn. Ṣé ẹ mọ̀? àmọ́ báwo ló ń sọ bá àmọ́ ṣàmọ́ rí ni. àárín jàre. Ayín lọ́rọ̀ sọ ṣé ẹ mọ̀? àmọ́ ẹ jọ abúlé Tòṣókẹ́ndé là ń lọ. Ibẹ̀ náà lè wà yìí. Káàbọ̀. Kí ló dé tó wá lọ ń kẹ́gbẹ́ ọmọ mi kò tọ́ kó hùwà tí ó tọ́ gbajúmọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ìyá ni kò jẹ́ ní má ṣe ó ní ó má ṣe ọmọ mi má ṣe o torí má ṣe lóògùn má mọ̀ ọmọ mi hùwà tó tọ́ ìwé la pé kó lọ kọ́ ọmọ mi kí ló dé tó fẹ́ kọ́ tá a pé kó lọ kọ́ nǹkan mi ló lọ gbájúmọ́ ìwé la pé kó lọ kà ẹgbẹ́kẹ́gbẹ́ ló lọ kó má ṣe. Guy, what's up? Where are you coming from? Kọ́pẹ́ wà, kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí? ọmọ kí wọ́n sáré kó lọ kú korí ẹ̀ ọ̀rọ̀ ti léjì tá a ti rí láti gbà tá a ti wọnú ìlú yìí tó padà tẹ̀lé wa tó tiẹ̀ dànù lẹ́ẹ̀kan tó fi ṣubú níbi abẹ́gi yẹn. ó má kọlù mi o ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ẹni afọ̀ fún ọba jẹ́ ó gbà Kọ́pẹ́ gbìyànjú. ó níbi tó bá yẹ dé àṣẹ báyìí pákéjì ẹ̀ lọ́lé kárí ẹ̀kan ti parí ni ó ti gbé o. kárí ẹ̀kan ti parí. Káyì Kọ́pẹ́ gbìyànjú. náà ẹjọ́ máa ṣe bí ìṣẹ́ńtẹ́ ní lọ́jọ́ bá jẹ́ Kọ́pẹ́ wà. ìwà ta ni. Tí máa fi ilẹ̀ báyìí ni. Mo gbé o. Ìwọ òun yìí ta ni ṣé mo ní àti ìgbèkùn lọ ṣé mo ní. Bèbè àti ẹjọ́ wà ní àjọ wà fẹ́mi àjọ wà. Gbajúmọ̀ ẹ̀kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ìyá ni kò jẹ́ ní.